Kọ́lọ́run ọba kó ṣe kí ni kó ṣàánú wa. Ẹ jọ̀ọ́ o, ṣé ìbéèrè ò fàjà o? Èèyàn tó bá béèrè ọ̀rọ̀ ó fẹ́ di ẹ̀gbọ́n ni. Ẹ jọ̀ọ́, ẹ bá mi béèrè lọ́wọ́ mọ̀mọ́ ajóbíewé. Gbogbo analysis tí mọ̀mọ́ promise wa, ṣe mọ̀ pé mọ̀mọ́ ló kì í ṣe pé ẹlẹ́yà tẹ́mù fi hàn sí o. Mọ̀mọ́ ló promise wa ní analysis o. Mọ̀mọ́ ló promise tó ti promise wa láti February nígbà Ramadan June la wà yìí o. Gbogbo promise tí mọ̀mọ́ sọ pé gbogbo nǹkan tó ti dà fóun, ẹ má jẹ́ ká fojú kékeré wọ̀rọ̀ yẹn, jẹ́ àfojú ṣùnùkùn wò ó. Tí mọ̀mọ́ ń parọ́ mọ́ ọmọ ọlọ́mọ lórí social media yìí wípé òun ní oríṣiríṣi nǹkan tó ti dà fóun àti voice Dorcas àti screenshot tí mọ̀mọ́ ń parọ́, tó ń parọ́ mọ́ lọ́ọ̀yà, tó ń parọ́ mọ́ gbá, tó ń parọ́ mọ́ wò, tó subject Dorcas ti bully táwọn èèyàn rò pé òótọ́ ló ń sọ, ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn èèyàn. Gbogbo nǹkan tí mọ̀mọ́ sọ pé after Bayi day òun which is March òun máa dá gbogbo ẹ̀ síta. Ẹ jọ̀ọ́, kí ló dé tí mọ̀mọ́ ò tí ì dá síta? I'm doing this show for the benefit of gbogbo ẹ̀yin tẹ́ hate Dorcas. Gbogbo ẹ̀yin tẹ́ hate Dorcas ó yẹ pé anything tó bá ti sọ ń pa Dorcas báyìí ẹ máa bẹ́ mọ́, ẹ máa fò mọ́ ni. That is why I'm doing this show for the benefit of gbogbo ẹ̀yin tẹ́ hate Dorcas. Gbogbo nǹkan ṣe ti rí sí gbogbo nǹkan tó ń sọ fún yín pa Dorcas ṣe ti rí pé wọn ò lè prove ẹ̀. Tẹ́ ẹ̀ bá tẹ̀ gba gbogbo nǹkan. Ṣé mọ̀mọ́ veteran blogger tó ti bẹ̀rẹ̀ sí blog láti inú oyún, láti primary school mọ̀mọ́ ti ń blog, láti secondary school mọ̀mọ́ ti ń blog. Ṣé òun ló wá yẹ ká kó sọ̀rọ̀ ká má bà bẹ́ẹ̀? Ṣé gbogbo nǹkan tí mọ̀mọ́ ṣe ń gbogbo gbà yẹn ṣé a máa sọ pé mọ̀mọ́ ń parọ́ ni? Ṣé ó dáa bẹ́ẹ̀? A lè fẹ́ sọ pé mọ̀mọ́ ń parọ́ torí àgbàlagbà ni wọ́n. A lè sọ pé mọ̀mọ́ ń parọ́, àgbàlagbà ni wọ́n náà. Wọn ò lè parọ́, wọn máa mọ nǹkan táwọn ń sọ náà. Kí ló wá ṣẹlẹ̀ tí mọ̀mọ́ ò tí release gbogbo nǹkan tó promise wa pé àwọn máa release? Kí ló ṣẹlẹ̀ tí gbogbo show tí mọ̀mọ́ promise wa pé àwọn máa finish Dorcas táwọn bá ṣetán láti birthday? How many months ni tí mọ̀mọ́ ti ṣe birthday tán? Láti March, April, May, June á tún lọ tán, á tún máa dé December, mọ̀mọ́ ò rí nǹkan kan sọ. Á tún máa dé December, mọ̀mọ́ ò rí nǹkan kan sọ. Ṣe ti rí sìn wípé kó tó gbẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ sórí, you have to wá gbogbo nǹkan dájúdájú fínífíní kó o sì di òdodo inú ẹ̀ mọ́. Má sọ pé torí pé lágbájá ṣe lágbájá máa parọ́ ni. Lágbájá ti parọ́ fún wa ń sìn yìí o, ẹ̀yin èèyàn mi. Lágbájá ti parọ́ fún Ọlọ́run. Wọ́n ti fi búrẹ́dì kó wá lómi ọbẹ̀ jẹ́ ń sìn o. Believe whatever they tell you on social media at your own risk. Ṣé ń gbọ́ mi? Ṣé ẹ tún rántí ọjọ́ kìíní àná tí mọ̀mọ́ gbé olórin afọ́jú ọlọ́kadà tí mọ̀mọ́ gbé wá, tí yẹn bẹ̀rẹ̀ sí release rẹ́kọ́ọ̀dù fún ọmọ ọlọ́mọ tí ò ṣẹ̀, tí ò rò, tí ò ṣe nǹkan kan fún? Olórin pàjáwìrì ń dà lọ́jọ́ tèmi o, ẹ̀yin èèyàn mi. Àti mọ̀mọ́ àti olórin pàjáwìrì àti amebody instigator, kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ tèmi tí gbogbo wọn ti parẹ́ máyé? Ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ ti ṣe kinní yẹn fún wọn. Nǹkan tó fi dá nìyẹn, kéèyàn má máa lọ fún èèyàn tí ò ṣẹ̀, tí ò rò ẹ́, tí ò fi ọjọ́ kan robi sí ẹ rí. Mo sọ kinní kan fún olórin pàjáwìrì, mo ní bó ṣe wá sókè náà ló ṣe máa wálẹ̀. Gbogbo wa la rí bí Dorcas ṣe jẹ ìyà. Mo rán yín létí ni o, a kàn fẹ́ gbéra wa débẹ̀ ni kẹ́ tó mọ̀ ìyá yín lórí social media. Tọ́ máa bully Dorcas ìgbà tó kọ́kọ́ gbé àlùjọ. Ibi tí olórin pàjáwìrì gan sá lọ lọ́jọ́ tèmi, wọn ò tí ì rèétí ẹ̀. Ẹ jẹ́ aka update. This is from Ashewo Plugs, by the way. Ó ní olórin pàjáwìrì, you see how Esa Obayeje never rate you for 1 kobo. You ran to the people that used to tell Dorcas that you are a nobody, she should not associate with you. You ran to them. That used to tell Dorcas pé kí ló fẹ́ fi bọ̀bọ́ yìí ṣe, kò ní nǹkan kan, kò jẹ́ nǹkan kan.
Dorcas did not discriminate. She stood by you. Mo máa sọ kíní kan ṣe rí àwọn tí owó ò bá ti sí lọ́wọ́ wọn àwọn ní kẹ́ ẹ bẹ̀rù jù because wọ́n ṣe wà yẹn they did not have what they call integrity. Èèyàn tó bá ti broke mi ò kí ń bá broke people ṣe ó yẹ kẹ́ ẹ mọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀. Àwọn èèyàn tó bá ti broke tán lè mú kọ́ bọ̀ lẹ̀ tíṣẹ̀ ń bá jà tíṣẹ̀ ń bá mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu I no dey rate them. Dorcas took all the bullets fún afọ́jú gbẹ̀rìgbẹ́ lórí social media ibi báyìí ní gbogbo wa wà tá à ń rí àfi tá a bá tún fẹ́ parọ́ ibi téèyàn ò sí ọlọ́run bá wà ń bẹ àwa rí dáadáa kò sí bullet tí Dorcas kò sí pattern tó fi drag Dorcas olórí burúkú ọmọkùnrin àwọn tó ń drag Dorcas torí tiẹ̀ nígbà yẹn ibẹ̀ ló tún lọ wọ́n tún ní ṣé o tún rí sí nígbà tó o tún lọ bẹ̀ náà they still did not rate you wọ́n pè é léèyàn o ò jámọ́ nǹkan kan fún wọn. O jámọ́ nǹkan kan fún wọn. Wọ́n ní olórí pàjáwìrì you see how Esther Obayeje never rate you for one kobo. She referred to you as an ordinary olókadà gbẹ̀rìgbẹ́ meaning she thinks Dorcas is too worthy. Dorcas is too worthy and important to even be talking to a rat like you. Ibi tó lọ tó ti lọ sí kí asylum lọ́dọ̀ Momo. Dorcas, when Dorcas love you, she doesn't see. She doesn't discriminate anybody. She just say, oh, okay, Fọlá Tinubu náà. Àtàwọn èèyàn àìmọye iṣẹ́ ilé ìtaari lórí social media àwọn tó ti ṣoore fún táàtì ẹ̀mọ̀ ló pọ̀ jù. Olórí burúkú afọ́jú ọlọ́kadà yìí àìmọye nǹkan tó rí inú donation nù olóṣì ní ìṣẹ́ ló máa bá ẹ kú. Àlùjọ ìṣẹ́ ìlú wọn kò ní ìlú jò fún ẹ mọ́ èèyàn ló wá ti dalẹ̀ máa bálẹ̀ lọ àlùjọ. Kò síjà tí Dorcas lè jà kò sí nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin méjèèjì wá tẹ̀ rórí ọjọ́ kan wàá wo insult tí ọmọ yẹn gbà ṣé o rántí ti àǹtí Bímpé àǹtí Mopélọ́lá ṣé o rántí nǹkan tó fojú Dorcas rí or because of you the voice note and everything you only think about yourself tí Dorcas bá ṣe ẹ kò yẹ kó lọ fẹjọ́ ẹ̀sùn orú ìyá ìkà yẹn àwọn èèyàn kan wà ní donation tó máa fẹjọ́ ẹ̀sùn pé nǹkan báyìí náà ṣe tán lè tó máa settle ẹ̀ láàrin méjì and this is your friend ṣorí bọ́n ṣe eré tiẹ̀ tó sọ pé Dorcas is too worthy to be talking to a onídọ̀tí bíi tiẹ̀ you are a useless piece of shit àlùjọ wọ́n ní she's too worthy kì í ṣe irú ẹ̀ lójú àwọn mọ̀mọ́ ò kì í ṣe èèyàn ẹranko ni ẹ ò rí pé lẹ́yìn ìgbà tó ti bá wọn ṣorí wọ́n ti lé ẹ̀dà they've used you like a toilet tissue tó fi inú di yẹn wọ́n ti lò ẹ́ wọ́n ti flush ẹ̀ away now you now remain irrelevant àlùjọ ọjọ́ wo náà ti gbóhùn ẹ̀ last are you still alive tún ṣorin mi now ó yá ṣorin mi orí pìtì kò rí pretty ó yá ṣorin mi mo ní ìlú wọn ò ní lù fún ẹjọ́ gbòrògbòdò ayé ló máa lù fún ẹjọ́ àlùjọ ó ti ṣayé o rò pé Dorcas nìkan ló ṣe ṣé mo reason tó fi ṣe ayé mo wà lára àwọn èèyàn tó bully Dorcas torí tiẹ̀ that is it I have never seen this kind of betrayal before in my life and I used to tell you I don't know how Dorcas used to manage you people you mentally unstable people because I can't do it. Èmi ò ní sùúrù gbogbo rubbish tó gbogbo nonsense tẹ́ ń ṣe. Wo kíyà máa jẹ́ báyìí ojú mi máa dá bí ọṣẹ ni because look at what Dorcas has done for this nuisance. Look at the things, the bullet number 1, what she has done for this nuisance. At the end of the day, olórí burúkú, ó lọ tẹ̀lé ìyá àjàrà bùkà. Ó wá bẹ̀rẹ̀ sí í ṣe orin. Ṣé ìyá ti fi 1 naira support ẹ rí? Ó ti yẹ kó ṣí ẹ gan, ṣé mọ̀mọ́ ṣí ẹ rí ni? She only share you when you become ohun èlò allopathy fáwọn ewé nation láti bully Dorcas. Lólórí ẹ aláàánú ẹ. Ó ní ẹ kò fún ẹ ní nǹkan kan. But let me ask you something. Nǹkan tí Dorcas fún ẹ ó ju owó lọ.
visibility tó fún ẹ bó ṣe pọ́n ẹ lé even when everybody is bringing you down. Bọ̀dọ̀ ọlọ́kadà ṣèbí Dorcas gun ọ̀kadà ẹ̀. That is the extent you see that when somebody love you genuinely, they don't discriminate. But kó tó lóróore bó ṣe wà yẹn ó máa pẹ́ o. Kó tó rí olóore ó rí pé gbogbo àwọn ọmọ mi wọ̀n mi gan fi ẹ́ lẹ̀ pé tó bá lè ṣe bí eléyìí fún Dorcas, who are we, who am I, who are they, tó ò ní ṣe ju bẹ́ẹ̀ lọ fáwọn. You are a born vagabond. Ẹ jẹ́ àparí ẹ̀ ó ní they said that you are a worthless nobody, that it is a disgrace for someone like her, a VVIP need Dorcas to mingle with a non-entity like you. But because of your greedy and alumanjere nature, you cannot see the insult and drag because she throw you paltry 200k lélẹ́yìí. Wọ́n fún àlùjọ ní 200,000. Láyé ẹ̀ bá bàjẹ́ olórí burúkú $120 kan nìyẹn lọ fún àlùjọ tí mọ̀mọ́ fi gba mọ̀mọ́ tó sọ fún ọkọ bàbá àwọn ọmọ ẹ̀ pé kó láwọ́ kó fomi lò ó fún wọn ní 20,000 ó fi gba birthright ẹ̀. Ọlọ́run ìwọ tó ti ń dún fún kò wá dún fún ẹ mọ́. Àlùjọ ṣe ó rò pé mọ̀mọ́ ní integrity ni. Because I don't understand. Ibi tó o sá lọ, you learn from fire to fire. You think you will be spared by them for throwing Dorcas under the bus for whatever reason. A drag and insult to her is a drag and insult to you too. It's greed that makes you think Esa Obayeje has money than you. If you don't know, you are richer by Niger standard than the 65-year-old hag Esa Oponu that lives on credit in diaspora. Adabi if Dorcas is not a positive help in your life. Ọ̀rọ̀ yẹn nìyẹn. Nǹkan tá a bá sọ fún yín pé mọ̀mọ́ máa ń ba tọmọ jẹ́ ni mọ̀mọ́ tó ti ba tàlùjọ jẹ́ o. Mọ̀mọ́ tó ti sọ fálùjọ pé kó láwọ́ ẹ̀ kó fomi lò 200,000 Dorcas máa wọnú mọ́ọ̀lù á lọ kó aṣọ owó gan tó ń san fún extra luggage gan. Do you know how much they pay package ìgbà tó jẹ́ pé ìran ẹ̀ ò travel rí extra luggage lásán ọmọ yẹn máa wá ru bọ́ọ̀sì kan ẹ̀kún bọ́ọ̀sì kan kò lè less than 15 kg ó máa wá send ẹ̀ excess luggage 200,000 ní mọ̀mọ́ dẹ́ fi gba birthright ẹ̀ ó sọ ẹ̀rọ ẹ̀dí yìí sọ Ọlọ́run ìwọ tó ti ń dún fún tó ti ń lọ fún tó ti ń lọ everything ti ń prem ebi wá pa ẹ́ ṣé o máa fẹ́ tí náà torí mo tún ní proposition fún ẹ torí tí ẹ ti bàjẹ́ already jákúkú bàjẹ́ tán ṣé o máa fẹ́ tí náà kó máa bá fọ pátá kó máa bá tọ́jú ọmọ kí mọ̀mọ́ mú ẹ lọ Dublin ṣé o mọ̀ fẹ́ tí náà torí wọ́n kúnlé wọ́n wọ́kọ̀ fún kò mọ̀ ọkọ̀ irú ìwọ ìdẹ́ ló máa torí ìwọ bó ṣe wà yìí ojú obìnrin ló máa ń wò Gbogbo ẹ sọ́ di bọ̀dá láti àwọn awáyé má pòfò àwọn awáyé pòfò family ṣèwé a máa ń sọ fún yín pé ìyá máa ń ba tọmọdé ni ìyá tún ti bá tọ́ sí àlòjọdẹ wọ́n tún ti lò ó wọ́n tún ti sọ di irinṣẹ́ àlòpàtì wọ́n tún ti sọ di irinṣẹ́ àlòpèrè wo ló ń hàn yẹn wọ́n tún ti sọ di irinṣẹ́ àlòpàtì. Just look at life. Look at life. Àlùjọ nǹkan tó ṣe orí nǹkan tó ṣe orí nǹkan tẹ́ni yẹn sọ ó ní àdàbí if Dorcas is not a positive help ó ní ìdí àti sọ fún wa pé orí nǹkan kan lọ́wọ́ Dorcas nǹkan tó ń fojú Dorcas rí torí tiẹ̀ èmi gan ìbá tí mo fojú Dorcas rí torí tiẹ̀ òun ló ń lọ yẹn gbogbo bó ṣe ń pè lólóṣó lẹ́ni ṣé mo pé wà lára reason tó fi ń pè lólóṣó but she doesn't mind
That is what they call a beautiful soul, a beautiful heart. I don't have that. I mind. Àlùjọ I mind. Màá ti pọ́ra sí o, màá ti wọ́n ìpè fún ẹ. Wá bí o lè gba insult tó tó yẹn tó wá rò pé wàá lọ scot free pé ó máa dún kò ní wo kò lè dún fún ẹ. Màá ti pọ́ra mi ò ṣe fún ẹ gan mò ń wọ́n ìpè fún ẹ. That is it. Èmi gan ò ṣe fún ẹ gan mò ń wọ́n ẹ. Ṣọmọ reason tí mo fi ń wọ́n ìpè fún ẹ tí mo tún fi èpè kún èpè fún ẹ ni pé mo drag Dorcas for months because of you. I drag her because of you. Ọmọ olórí burúkú aláìní mọ̀mọ́ tó sọ fún Dorcas ní Charlie pé kí ló ń ṣe pẹ̀lú ẹ̀ pé òkè ń ṣèyàn kó fi ẹ́ lẹ̀ òun ló sá lọ sọ́dọ̀ ẹ̀ fún refuge. Àwọn tí ò láìkí ẹ tí ò rate ẹ tó ò jẹ́ nǹkan kan wájú ẹ̀ ó wá lọ sell ó tara alé ẹ̀ lọ́pọ̀ fún mọ̀mọ́ tó jẹ́ pé ṣé àmọ́ mọ̀mọ́ lórí social media yìí ni ẹ wọjọ́ bẹ́ẹ̀ di ẹ wo bó ṣe ń la hàn tó ń la hàn síta tó ń la hàn síta olódò ẹ̀ bú Ìyábọ̀ Òjó pé kí ló dé sí Ìyábọ̀ máa ń la hàn síta náà ẹ rí i pé òun tẹ̀ tó wá ń lọ́ tó ń la hàn síta olórí burúkú ara ẹ ti gbẹ̀ kan ṣéyàn ló bá tiẹ̀ jẹ́ ni. Ọkùnrin tó wà lọ́dọ̀ ẹ̀ ṣèbí jẹ́jẹ́ làwọn ọkùnrin yẹn wà tó bẹ̀rẹ̀ sí ní fògùn bá wọn lò ó ń bá tí wọ́n jẹ́ kán tó mú rí ilé tó ń la wọn síta tó ń la mí mọ́ ọjà tiẹ̀ ti jóná mọ́nú ṣọ́ọ̀bù kì í ṣe pé ọjà ti tán ọjà ti jóná ó ti kérú nínú ṣọ́ọ̀bù mí mọ́ agbógbó adùn bẹ́ẹ̀ ti dì korò kò sí adùn lẹ́yìn ewúro eléyìí máa korò dọ́jọ́ alẹ́ ni tó bá ti lè dò mọ́mọ́ ayé ẹ̀ ti bàjẹ́ ọkùnrin tó bá ti lè wọnú ìwò irú mọ̀mọ́ yẹn ọkùnrin yẹn ò lè rí ṣe mọ́ tó máa fi kú àwọn yẹn ti ṣògùn kọjá kádàrà àwọn yẹn ti ṣe kí ni wọ́n ti ṣògùn kọjá kádàrà kí lẹ wá ń sọ no kí lẹ wá ń sọ that's what I'm saying at the end of the day ṣé nǹkan ni gbogbo ẹ̀ báyìí ẹ̀kọ́ ò ti fojú mímú hàn. ǹjẹ́ mọ́tọ́ bá ń tàn yẹn jẹ́ bá tàbẹ̀rẹ̀ ṣe rí mọ̀mọ́ yẹn ó tó máa pèèyàn lóṣooṣù tẹ́ bá lọ wo àtẹ́sídẹ̀ǹtì ẹ máa rí pé ó ṣolóṣojú everybody lọ lórí social media within the space of how many kìíní nínú donation ṣe máa dúró àwọn ọkùnrin tó ti na òbò sí pé kí wọ́n máa gbẹ̀yìn wọlé ni David Infinity Láti Ògúnfe tó wà lórí TikTok mọ̀ tó sọ pé ó máa lóko lábẹ́ mọ̀mọ́ ṣolóṣó wọn kò fẹ́ dóni tó wáyé pé wọ́n ń dó mọ̀mọ́ ó fọ́ rẹ̀ lọ́nà ó fẹnu ara ẹ̀ pọ̀ ọkùnrin o mọ̀mọ́ lóṣooṣù lórí social media bọ̀ ibi tí ìyá ti jẹ́ ni pé kò sẹ́nibọ̀dì tó gbà rí ti ṣẹ́gẹ̀ ìyá ṣó lọ́kùnrin lórí social media tí mọ̀mọ́ gbọ́ tí bàbá Gàdúrà sọ pé ní fóònù wípé ń dó àpáàrà ṣó léèyàn kan lórí social media yìí tí mọ̀mọ́ ò fẹ́ kó dóhùn gbogbo wọn ni mọ̀mọ́ fẹ́ kó dóhùn níbi tó tún ṣẹ́ dé ó tún fẹ́ kí Wàsíù dóhùn gbogbo èèyàn ń jẹ rí ni torí wọ́n ti mọ̀ pé ẹ̀rọ ọ̀fọ̀ oorun látírìnì ilé òòṣà kọ́ ló máa yẹ kéèyàn rugi oyin kí ló máa sọ pé ó wá débẹ̀ kí ló sọnù tó bá mọtí gan kó yó kẹ́rì gan wàá mọ nǹkan tó ń ṣe tó bá ti dọ́dọ̀ mọ̀mọ́ gbogbo ẹ máa clear lójú ẹ ni pé kí rèé àwọn èèyàn gan ń sá fún ọmọ mọ̀mọ́ tábà sọ pé ìyá fún ààrẹ àwọn ọkùnrin gan ń sá fún àwọn ọmọ ẹ̀ wọn ò fẹ́ gbé wọn sílẹ̀ pé èyí ta ló fẹ́ jànà òfò àná ìyá òfò ìyá tépè tí ń bá jà táwọn alálẹ̀ ti ṣépè fún ìyẹn ló wá fẹ́ lọ kókó sí lábẹ́ ó ṣolóṣojú anybody lọ lórí social media bó lóṣó tiẹ̀ wọ́n bó ṣe ń nà sí wọn náà rejected olóṣó ni mọ̀mọ́ ẹ wo ṣẹ́ríra yẹn ṣàjẹ́ kó máa ṣẹ̀sìn bó ṣe ń ṣẹ̀sìn yẹn nǹkan tó yẹ náà ni ẹ jẹ́ kó máa ṣẹ̀sìn bó ṣe ń ṣẹ̀sìn yẹn tí ò bá ṣẹ̀sìn ta ló fẹ́ ṣẹ̀sìn ìyá òṣì tí ò bá ti fi rẹ̀ sípò àgbà nǹkan tó bá yẹ kójú ẹ̀ rí lójú ẹ̀ ti rí yẹn ìyá tí ò bá ti fi rẹ̀ sípò àgbà kó respect ara ẹ̀ tó sọ pé àwọn ọmọ kéékèèké ló máa mú wálẹ̀ ayé wọn ló máa bàjẹ́ nǹkan tó yẹ kójú ẹ̀ rí ló ti rí yẹn